ewé àtò yìí tí èèyàn bá ní àìsàn ìsétọ̀ tiẹ̀ ó wá dípò tó bá ti ń tọ̀ ìtọ̀ yẹn ẹ̀jẹ̀ díẹ̀ máa ń jáde ńbẹ̀ tí ẹ bá ti rí egbò ẹ̀ kán wá sí pẹ̀lú kán díẹ̀ pẹ̀lú mídùn ni o pẹ̀lú kán díẹ̀ so a máa mú léraléra tí wàá dé pé ìtọ̀ ò jáde dáadáa ó ti wá dé pé èèyàn ti wá bẹ̀rẹ̀ sí tọ̀ ẹ̀jẹ̀ ó máa lò kí wọ́n ní fi gbolé ayé kó owó jọ tí wàá dé pé nǹkan ọmọkùnrin ní iṣu tó bá lẹ wàhálà ti dé ẹ bá rí ẹni tí prostate bá ń ṣe tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ tó bá ń tọ̀ ìtọ̀ yẹn kọ́ máa pín méjì á dẹ̀ pé ìtọ̀ yẹn block ni. Yorùbá Gidi TV. ẹ̀yin èèyàn wa bí gbogbo ẹ ti ń láǹfààní àti máa wò wá gbogbo ẹni tó ní ìṣòro àìsàn prostate tí wọ́n ń pè ní sétọ̀sétọ̀ tàbí tí èèyàn ẹ̀ ní ẹ bá mi pè wọ́n kí wọ́n tètè súnmọ́ bí o gbogbo ẹni tó ní àwọn infection oríṣiríṣi tó lágbára tí ò yé wọn mọ́ ẹ bá mi pè wọ́n kí wọ́n tètè súnmọ́ bí o nítorí pé àwọn tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí méjì gbòógì lára ẹ̀ nìyẹn Ọlákúnlé Fásùgbà ló kọ mí ìkànnì Yorùbá Gidi TV lẹ́ ń wò ìbà Ọlọ́run o ìbà àwọn èèyàn tó bàbá aládò bá a ṣe gùn lóòbàrẹ̀ bá ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣe atọ́kùn pẹ̀lú gbọ́dọ̀ àdúrà yóò gbà ọ́ a ò ní ṣàárẹ̀ tí ò gbóògùn o mo dẹ̀ kí gbogbo àwọn ará ilé tí wọ́n ń wò wá àdúrà wọ́n gbà o a ò ní ṣàárẹ̀ tí ò gbóògùn ọdún tó ń bọ̀ yìí pẹ̀lú gbọ́dọ̀ lọ yóò bá wa ní ayọ̀ àti àlàáfíà ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ra lé ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ nílé iṣẹ́ bàbá aládò òun náà nípa ewé àti egbò tá a fi ń tọ́jú àwọn àìsàn ara ìsétọ̀ ni o kòkòrò inú ẹ̀jẹ̀ ni o èèyàn ní staphylococcus ni o àbí èèyàn tiẹ̀ wá ní àìsàn tó pé ó jẹmọ́ jẹ̀díjẹ̀dí débi pé ìdí ẹ̀ tí wá ẹ̀jẹ̀ ti ń jáde pọ̀ jù ń bẹ̀ òun la máa kẹ́rọ alẹ́kọ̀ọ́ lẹ́nu nítorí àwọn ewé wà lọ́dọ̀ wa lẹ́kùnlé ẹlòmíì tí ó mọ̀ pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá àdúrà wọ́n gba oníṣẹ́ rẹ̀ o. àmín àwọn ìpè kan tí mo gbà léraléra ó fi hàn wípé àwọn èèyàn ń bá wàhálà àìsàn ìbálòpọ̀ fà gan gidigidi táwọn èèyàn ń pè ní infection. bẹ́ẹ̀ni. bóyá látara nǹkan míì náà bóyá wọ́n sì tún kó yàtọ̀ sí ìbálòpọ̀ o ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ lónìí. bákan náà àìsàn prostate yìí tó ń pè ní ìsétọ̀ ó ń kojú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà àìsàn sétọ̀ yìí bá wọn fà gan. Kí làwọn nǹkan táwọn èèyàn lè máa ṣe nínú ilé fúnra wọn láti fi dènà àìsàn burúkú wọ̀nyí. ẹ ṣe atọ́kùn ètò ṣẹ́rí tí mo mú dání yìí wọ́n ń pè ní ewé ẹ̀yìn bísowó àwọn kan ń pè ní ẹ̀yìn olóbe. ẹ̀yìn olóbe so. tẹ́ bá wò ó fẹ́ jọ ewé patamọ́ ó tó wá ní àwọn síìdì kéékèèké àwọn olóyìnbó wọ́n sọ ní wọ́n nickname ẹ̀ ní stone breaker wọ́n máa ń pè ṣe rí ewé yìí ewé tó dáa púpọ̀ ni tí a bá ní àìtàn ìsétọ̀. n tó máa ṣe ni pé wọ́n á wá á pọ̀ dáadáa á wá gé sínú omi tó bá gé sínú omi wọ́n á bẹ̀rẹ̀ sí máa mú ní gbogbo ìgbà. wọ́n á sí àbí. wọ́n ní sìn wọ́n á rẹ́ sínú ẹ̀. ètò àdé rẹ kó yàn gbó tí wọ́n lè máa gbó kó máa mú láàárọ̀ lálẹ́ gbogbo àwọn nǹkan tó wà níbẹ̀ yẹn tó dí á bẹ̀rẹ̀ sí ní máa tú kúrò. ẹ máa wo ìsétọ̀ sáà sọ kí ló ń fà á ṣe rí ìsétọ̀ tí èèyàn bá bẹ̀rẹ̀ sí ní dàgbà lọ́kùnrin tó bá ti ń wọ bíi 40-45 ó ṣeé ṣe láti àsùgbà yẹn kí prostate yẹn kó bẹ̀rẹ̀ sí máa wú. kí ló ń jẹ́ prostate yẹn ibẹ̀ náà ni àwọn fluid kan wà èèyàn bí omi lọ́gbọ́lọ́gbọ́ inú ẹ̀ ló wà tó jẹ́ pé òun ni téèyàn fẹ́ bóbìnrin ṣe tó máa kọ́ jáde tó ń pè ní semen tó máa kọ́ jáde àwọn light semen yẹn tó máa kọ́ jáde tí tó ń pè ní àtọ̀rèké tó máa kọ́ jáde tó bá jáde bẹ́ẹ̀ yẹn ẹ rí i pé ìgbà yẹn lọkùnrin máa ní nǹkan ọmọkùnrin alágbára dáadáa àwọn àtọ̀gídá rẹ̀ jáde. so tó bá ti pé yóò wá ti ń dàgbà ẹ rí i pé tó ń dàgbà àti máa súnmọ́ obìnrin ó máa dínkù. tó bá ti bẹ̀rẹ̀ sí ní dínkù àwọn fluid yẹn á bẹ̀rẹ̀ sí ní máa wú á máa dúró bẹ́ẹ̀ kò ní kúrò. ìyẹn lè ṣe ní pé ńgbà míì àwọn kan sọ àwọn scientists sọ wípé tí èèyàn bá súnmọ́ obìnrin dáadáa kò ní tètè ní prostate problem. àwọn kan sọ bẹ́ẹ̀. fèsì ìyẹn dúró bẹ́ẹ̀ ó ń jásí pé tíwọ́ ìtọ́ náà lò ní wípé wọ́n wò pé fluid tó ń jáde tó bá ń jáde déédéé ibẹ̀ ò ní wú. tó bá ti wá wú báyẹn ó máa dé ìtọ̀ jíjáde ó máa di lọ́wọ́ báyìí di lọ́wọ́ títọ̀ bá ti jáde ìnira máa dé bá ara títọ̀ bá ti jáde ìtọ̀ tó dúró síbẹ̀ yẹn tí ò jáde bọ̀rọ̀ yẹn ẹ bó dàbí omi adágún ni ìtọ̀ yẹn padà di infection á bẹ̀rẹ̀ sí máa rùn tó bẹ̀rẹ̀ sí ní jáde òun náà fi kẹ́ lómi á lóun bẹ̀rẹ̀ sí tọ̀ ẹ̀jẹ̀
ẹlòmíì á ní pé tó máa tọ̀ ìtọ̀ máa ń ta òun ẹlòmíì wà jẹ́ pé ìtọ̀ yẹn á tó máa tọ̀ jù á máa rùn kí ló fà á ní pé ó ti di infection nìyẹn so kí la máa lò sí òun náà ni ewé tá a mú lọ́wọ́ yìí ẹ rí i pé ó máa ń wù káàkiri tí ẹ máa ti dá mọ̀ ewé ẹ̀yìn olóbe ká gbó dáadáa ká mú láàárọ̀ ká mú lálẹ́ ó dẹ̀ tó dáa fún prevention náà because àwọn àgbàlagbà ní pé prevention is better and cheaper than cure ewé ẹ̀yìn olóbe òun la mú dání sí ó dáa púpọ̀ fún. mo gbọ́ náà tàtún ní ewé bó ṣe wà wípé ó ń ṣiṣẹ́ kidney stone. bẹ́ẹ̀ ni kidney stone ṣe mọ̀ pé n tí à ń sọ tó jẹ́ kidney stone tó ń sọ yẹn náà ṣe rí inú kidney n tó jẹ́ kí stone pé kòkòtà wà nù ẹ̀ n tó wà bẹ́ẹ̀ náà ni pé ẹ máa wo ẹlòmíì tó bá yẹ pé kò kí n fọyín tó bá jẹun á máa há síbi eyín ẹ̀ ètò há síbi eyín ẹ̀ tó bá yá á máa pẹ́ ń bẹ̀ nǹkan máa bò ó máa wá di bí ẹ pé àwọn tó ń pè kéèyàn ní gbẹ̀gìrì wá ní ẹni ẹlẹ́yìn gbẹ̀gìrì tí wọ́n á fi ọ̀bẹ há kúrò. á dàbí òkúta. ṣé rí nǹkan tó há síbẹ̀ yẹn òun yẹn ni wọ́n sọ pé stone tó wà nínú kinní yẹn kí ló dé máa ń fà ní pé ẹlòmíì tó bá jẹun kò kí ń mu omi púpọ̀ so kidney water dẹ̀ ń wò yẹn ó nídìí omi láti lè máa flow àwọn ìdọ̀tí tó ń sẹ́ so tí ìdọ̀tí bá ti wá ń wà ń bẹ̀ tó ń lẹ̀ mọ́ bẹ̀ ibi tó ń lẹ̀ mọ́ yẹn tó ń lẹ̀ mọ́ á padà pẹ́ ń bẹ̀ tó bá yá kọ́rọ̀ tó bá yá padà á lé tó bá ti wá lé á wá di stone tó ń pè ní kidney stone so tó máa ń sábà fà yẹn náà ni pé àìkí ń mu omi dáadáa púpọ̀ fáwọn èèyàn ó dá tí yẹn bá jí láàárọ̀ kó kọ́ mu omi dáadáa tí yẹn bá di ọwọ́ ọ̀sán kí yẹn ní gbogbo ìgbà kí yẹn máa rí pé òun gbómi dání ẹ máa wọ́n tó máa mu bí nǹkan dúdùn tí yẹn bá mu nǹkan dúdùn tó bá ti lè mu díẹ̀ á sú ẹ èèyàn kò ní lè mú pọ̀ dáadáa so tí ẹ pé omi lè wá mu ó máa tú àwọn kidney yẹn ó máa fi ka ẹ̀fọ́ máa fa kidney stone so òun náà ti jẹ́ stone breaker yẹn gbogbo ohun tó wà nínú kidney tó ń díwọ́ ó dáa fún un tí wọ́n fẹ́ lò fún irú yẹn tó bá ti gbó omi ọsàn rẹ̀ lè máa fi gbó tá a fún omi ọsàn rẹ̀ gbó á mú lé alẹ́ dáadáa láàárọ̀ lọ́sàn-án alẹ́ láàárọ̀ sàrẹ́ tó wà mú ẹ rí i pé kíní stone yẹn á máa break. ìyẹn fẹ́ni tí ò ní ọ̀sà o. tí ò ní ọ̀sà yes ẹni tí ò ní ọ̀sà bí wọ́n bá ní ọ̀sà á fomi lu tó bá ti gbó dáadáa á fomi lu bẹ́ẹ̀ ni so kò ní jẹ́ kí ó affect inú títa tí wọ́n máa tàyàn nínú so ó dáa púpọ̀ láti bá break nǹkan tó pé ó dì sínú èèyàn kò sí òkúta ló wà níbẹ̀ but n tó dì tó pé nǹkan lọ́gbọ́lọ́gbọ́ ni wọ́n á pẹ́ ń bẹ tó wá padà dì ó wà ní tọ́lẹ̀tì nígbà bí tọ́lẹ̀tì bá dọ̀tí nígbà míì tí wọ́n ti bá ń lẹ̀pọ̀ tó wáyà ìdọ̀tí yẹn á pẹ́ ń bẹ á wá padà gan mọ́ bẹ̀ so wọ́n á dàbí stone so àwọn nǹkan yẹn ó dáa pọ̀ jù fún so ẹyin tí ó dáa jù láyé ni pé gbogbo èèyàn ká máa pọnmi lẹ̀ dòǹgbẹ kò sí bó ṣe lè jẹ́ oníkàkú ló ní àìsàn kọ̀ọ̀kan ní stage kọ̀ọ̀kan ẹ bá rí ẹni tí prostate bá ń ṣe tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ tó bá ń tọ̀ ìtọ̀ yẹn kọ́ máa pín méjì á dẹ̀ pé ìtọ̀ yẹn block ni ṣé omi ti yé ń sìn sáà tó wá kọ́ ilé àkọ́kọ́ nìyẹn. nǹkan àkọ́kọ́ ni pé ẹni tí sétọ̀ bá ń ṣe ìtọ̀ yóò máa là méjì. tó bá fẹ́ bẹ̀rẹ̀ láti ṣe tó bá kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ìtọ̀ yẹn máa láti pé ìtọ̀ yẹn pín sí méjì àmì tó ń fún yẹn ni pé blockage ti ń wà níbi urethra yẹn nìyẹn. kò ráyè jáde bó ṣe yẹ. urethra yẹn náà ni track tó ń gbé ìtọ̀ láti inú bladder wá síta ṣẹ̀dẹ̀ mọ̀ pé mo sọ pé prostate yẹn ó wà láàrin méjèèjì yẹn ni ṣé ti yé sìn so tó bá ti di pé ó ń rí bẹ́ẹ̀ á kọ́ rí pé ìkan tó wá kọ́ ni pé ìtọ̀ yẹn ò jáde dáadáa tó bá pẹ́ á wá rí pé pressure ìtọ̀ yẹn ò wá pọ̀ ṣe bẹ́ẹ̀ sìn tí yẹn bá fẹ́ tọ̀ ń sìn ẹ̀ tó bá kí wọ́n fẹ́ tọ̀ ń gbà mí wọ́n máa lọ jaraṣa nítorí pé ọmọ yẹn ò tí ì ní àìsàn kankan tó bá tọ̀ ìtọ̀ yẹn gan ó máa dálẹ̀ lu o táwọn àgbà ń tọ̀ ìtọ̀ ó kàn máa drip lásán ni tó pé kò ní strong dáadáa. dípò kó lọ ṣọrọrọ ó máa ń dẹnu kọlẹ̀. tó bá padà yá pé ìdẹnu kọlẹ̀ yẹn á padà tó máa kán sẹ́ni yẹn lára fúnra rẹ̀ kò lè push ẹ̀ jáde. so tí a ti ń rí irú àmì báyìí kó má bọ̀rọ̀ ẹ̀ pa o kó bẹ̀rẹ̀ sí máa wá ewé àti egbò tó fi ń flush àwọn ìdọ̀tí àbí blockages tó máa ń block inú prostate yẹn. ara àwọn ewé tá a lè lò òun náà ni ewé ẹ̀yìn olóbe yìí wà a máa gbó pẹ̀lú omi èèyàn máa mú ní gbogbo ìgbà so máa jẹ́ kí àwọn nǹkan yẹn máa fọ̀. then àwọn nǹkan míì tí wọ́n á ń fà ní pé ẹlòmíì ní àtọ̀sí ọlọ́yún tó gbó tó wá ń tọ̀ bá ìtọ̀ á máa ta tẹ́lẹ̀ máa ń tọ̀ ìtọ̀ á máa jó tó bá bẹ̀rẹ̀ sí pé ìtọ̀ á máa mú ọyún jáde á máa mú ẹ̀jẹ̀ jáde eléyìí wọ́n ń pè ní gonorrhea ṣẹ́rí tó bá ti ń rí bẹ́ẹ̀ irú àwọn ẹni tó bá pẹ́ lára tí ò bá tọ́jú ẹ̀ ibi àyè tí ìtọ̀ gbé ń jáde yẹn tí ẹ̀jẹ̀ gbé ń jáde yẹn ó ti lójú egbò ni tó wáyé ojú egbò yẹn á lẹ̀ mọ́ra wọn á di ojú àti tọ̀ yẹn náà máa ń fa ìsétọ̀
ṣàmì tí ń sìn. irú gonorrhea bó ni ó ṣe bẹ̀rẹ̀ àbó lẹ́ni ó ṣe mọ̀ pé àmì àpẹẹrẹ àìsàn yẹn rí. Yes, ṣé àìsàn gonorrhea wọ́n pè ní àìsàn gbajúmọ̀ púpọ̀ àwọn tó yẹ pé bóyá ó súnmọ́ obìnrin láì lo condom ni tàbí ó lo tówẹ̀lẹ̀ lòmíì tàbí ó lo bí public toilet ṣe public toilet yẹn tí ẹ máa lo public toilet fóbìnrin ọkùnrin náà ni mo fẹ́ sọ ó ṣe fún obìnrin náà tó wá fi ń kan ibi zinc yẹn tó wá kàn bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀mí náà ti dé tó oyún tiẹ̀ ti kán síbẹ̀ tẹ́lẹ̀ tó wá ti fara kó ó ti mú àtọ̀sí nìyẹn tó wá ní àtọ̀sí yẹn àkọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé àti tọ̀ á di wàhálà fún un tá bá fẹ́ tọ̀ á máa gbá orí mú a máa ro gan ipa ìtọ̀ yóò jáde dáadáa ṣé ti yẹn sìn ẹni máa fẹ́ tọ̀ ó lè wà níbi ilé ìtọ̀ kó máa bẹ̀ fún 1 hour kí ìtọ̀ wá ti jáde tán yóò sì máa wò pé á dẹ̀ máa kó ìtọ̀ yìí jáde ó ti ní àtọ̀sí nìyẹn ẹ̀ tó wá kúrò níyẹn nígbà tó bẹ̀rẹ̀ sí ní fọ̀ sí akọni pé nǹkan ọmọkùnrin wá wú ojú ẹ̀ wú àwọn àdàlẹ́ máa tọ̀ oyún ètò yẹn sìn àwọn oògùn bílẹ̀ wà fún dáadáa tí wọ́n bá lo àwọn oògùn yẹn á flush á dẹ̀ pa àwọn kòkòrò yẹn bó ṣe ń ṣe ọkùnrin ló ń ṣe obìnrin tó bá ń ṣe obìnrin náà àti tọ̀ á máa ta á máa dùn obìnrin mi wà tó bó tẹ̀ ń ṣe gan ó lè máa tọ̀ ẹ̀jẹ̀ ṣe ti yé á máa tọ̀ ẹ̀jẹ̀ so àìsàn àtọ̀sí nìyẹn àìsàn àtọ̀sí à ń sọ yìí tí wọ́n fi bá obìnrin sùn tóbìnrin yẹn bá fi lóyún ọmọ tó wá bí yẹn ó náà máa ní àìsàn yẹn ó lè fà kọ́ ọmọ yẹn kó ní àìsàn ojú débi pé ó máa fẹ́ tiẹ̀ ní ojú so nípa ewé àti egbò Ọlọ́run fún wa ní àǹfààní púpọ̀ ìmọ̀ ní ká wá ẹ rí i pé púpọ̀ àwọn èèyàn wọ́n máa pè é pé babaládò nǹkan báyìí ń ṣe wá nǹkan báyìí ń ṣe wá eléyìí ẹ̀ tí ì sọ eléyìí tí ẹ̀ tí ì sọ eléyìí àwọn èyí tá à ń sọ lẹ́yìn táwọn èèyàn béèrè fún pé ká sọ náà ni nípa ìsétọ̀ àti nǹkan tó ń jẹ́ àìsàn àtọ̀sí ṣé àtọ̀sí táwa ń dárúkọ yìí tó bá pẹ́ lára ó máa ń di staphylococcus staphylococcus yẹn òun jẹ́ bí secondary stage gonorrhea báwo lòun ṣe máa ń ṣèyàn nígbà tí wọ́n ti ní àtọ̀sí tó bá tọ́jú ẹ̀ títí táyọ̀ àtọ̀sí yẹn ò bá lọ ó máa ti ba àwọn area kọ̀ọ̀kan jẹ́ lára ara tó àbàjẹ́ náà ni pé immune system ń tọ̀ ó máa ti break it down tí immune system ti break down báyìí èèyàn lè máa rò kó máa gbẹ kòkòrò lè máa wà ní gbogbo ara kára máa yún ara lè máa tá ní gbogbo ìgbà ó lè máa lè sùn kó máa lórí fífọ́ ní gbogbo ìgbà wọ́n wá tó wá lọ sí tẹ̀sẹ̀ wọ́n lè ní pé staphylococcus ni staphylococcus tá a sọ yìí náà òun náà ní stage by stage heavy growth ẹ̀ wà medium growth wà wọ́n máa ní pé àwọn minor growth náà wà ṣáà mi ti yé sìn bó wáyé wà lára oníkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni but sample tó yà máa rí àbí symptom tó yà máa rí pé òun ní àìsàn staphylococcus òun náà ní pé ara ẹ̀ a máa gbóná ní gbogbo ìgbà ibà lè máa ṣe ní gbogbo ìgbà ìgbà mi ẹlẹ́mìí àrùn pé àyìnkan kan rìn káàkiri gba ara òun ẹlẹ́mìí ìgbà tó pé ní gbogbo ìgbà a máa níbà a máa sick a máa fèníkú a máa dìde láti bẹ̀ lọ ó lè níbà ó máa ń fara jọ àìsàn AIDS ó máa ń fara jọ symptoms táwọn máa ń rí níbi HIV so ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi nílé ẹ má jẹ́ ká bọ́ra wa pa o gbogbo tá à ń fún àwọn èèyàn ní àǹfààní nípa ewé àti egbò ẹ máa kọ́ kalẹ̀ nítorí pé á wúlò bí wàá wúlò fún èèyàn á wúlò fẹ́ni tó jára ilé èèyàn ewé ẹ̀yìn olóbe òun ni mo mú lọ́wọ́ yìí ó dáa púpọ̀ fún àìsàn ìsétọ̀ àìsàn gonorrhea syphilis ó lè lead sí ìsétọ̀ obìnrin mi wà tó pé nítorí pé ó ti ní àìsàn gonorrhea rí àbí àwọn àìsàn syphilis yẹn ló lè fà kó bá nílé ọmọ ẹ̀ jẹ́ kó má lè bímọ. èwo náà tún pè syphilis. syphilis yẹn náà òun àti gonorrhea wọ́n fara jọra wọn bọ̀jà tó wà ń bẹ̀ ni wípé tó ń bá ṣe ọkùnrin ẹ̀ kọ́ ni pé gbogbo ọmọkùnrin yẹn gbogbo bẹ̀ máa rí egbò ń bẹ̀ á ti ní egbò pé kí ewo wù káàkiri kòkòrò àwọn abóbẹ̀ kòkòrò àwa di ọ́sà tó pé àwa rí funfun àhàn síbẹ̀ a máa ṣe ọyún jáde ìmí wà tó pé tó bá ṣe èèyàn tán níbi tí wọ́n ti gbé ń tọ̀ gan ojú tọ̀ bí lè pé méjì ṣẹ́fìtẹ́sìn èèyàn pè ní herpes àwọn yẹn náà wà bẹ́ẹ̀ ṣẹ́fìtẹ́sìn candida náà wà ṣẹ́fìtẹ́sìn ẹ wò sí candida tó wá ń ṣe obìnrin tí ẹ máa ń bẹ̀rẹ̀ láti ibi toilet disease obìnrin láti ṣe ìmọ́tótó nítorí pé àwọn obìnrin kan wà ara wọn wà allergic sí dọ̀tí wọ́n tó wà níbi kan tó pé ó sùn síbi kan sí ó wà níbi kan ó tọ̀ níbi kan tí dọ̀tí bá ti lè fẹ́ sí lára ní ojú ara ó ti parí ó bẹ̀rẹ̀ sí ní yún nìyẹn bá ti bẹ̀rẹ̀ sí ní yún ó ti tí wàá tọ́jú ẹ̀ dáadáa ó ti di nǹkan nìyẹn ìmí à ní pé abẹ́ máa ń yún a máa kọ́ ní pé toilet disease ni kò mọ̀ pé àwọn toilet kọ àwọn tí ẹnìkan ti tọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ àìsàn yẹn ti kó bá ara tiẹ̀ so ewé àti egbò tó wà òkè fún ẹ̀kú tí yẹn bá nírú àwọn nǹkan báyẹn àwọn àgbàlagbà wọn kọ́ ní kó lọ ra bàrà yẹn dàbí nǹkan ìfọnú tó máa ń bàrà yẹn wọn ò ní sè o ẹ̀gúsí bàrà yẹn wọ́n máa gbé sórí iná ni tó bá gbé sórí iná wọ́n máa fún omi ẹ̀ tó bá ti fún omi ẹ̀ yẹn wọ́n kàn á fi iyọ̀ díẹ̀ sí ni. wọ́n á là wọ́n tí ì ní là tó fi máa gbélé náà. wọ́n máa gbélé náà bíi bọ́ọ̀lù bó ṣe wà bíi bọ́ọ̀lù àgbé sórí iná báyẹn tó bí iná máa ti jó dáadáa ó máa padà rọ̀
tó bá ti wá rọ̀ máa fún omi ẹ̀ jáde tó bá ti wá fún omi ẹ̀ jáde á kàn fi iyọ̀ díẹ̀ sí ni iyọ̀ tá a fi sí yẹn láti lè preserve ẹ̀ ni pé ti yé sìn ẹ̀yin á máa mu ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lọ́sàn ṣíbí kan lálẹ́ tó bá yẹ fọ́jọ́ mẹ́ta gbogbo tó bá jẹ́ ìdọ̀tí lára á flush á tọ̀ dànù á yà dànù ìyẹn jẹ́ oògùn àkọ́tọ̀ máa kọ́ fún yàn pé ti yé sìn á ṣe wá ṣe àwọn àgbo tó máa lò fún inú ara àwọn àgbo táwa ní kó lò yẹn wọ́n á pe egbò kan ní egbò ṣápó wọ́n á ṣe egbò ṣápó yẹn wọ́n ń ṣe ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì dúdú tí ò pọ́n wọ́n á fi kún egbò ṣápó yẹn wọ́n wá egbò mádùmárò wọ́n á ṣe pẹ̀lú ẹ̀ tọ́mátì tó ń tàn bá mú dáadáa ìtọ̀ ń ta ni o àbí ó ń jó ni o àbútó á dégbò sínú ni á jiná ẹ̀ á dẹ̀ wà dáadáa kìí ṣe so àwọn ẹ̀kọ́ tí a lè rí kọ́ fún ara wa nìyẹn ẹ báyìí ká bóra wa pa o ìwọ tó bá rí nǹkan tó bá jẹ́ infection lára òun tọ̀ ìtọ̀ ń ta ẹ́ àbí òun tọ̀ ìtọ̀ ń jó ẹ àbí ìtọ̀ wá jáde mọ́ ní gbogbo ara ẹ gbìyànjú kẹ́ wá àwọn èyí tá a sọ yẹn pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn eléyìí jẹ́ àkọ́kọ́ nínú oògùn tá a sọ nípa ti prostate kìíní yẹn. ìyẹn prostate enlargement. so ẹ wá wo tí mo mú lọ́wọ́ yìí oríṣi ewé méjì ló wà níbi àyànsìn ẹ jẹ́ kí n mú jáde ẹ wo eléyìí ewé àtò lélẹ́yìí. tó dàbí kíní tí wọ́n ṣe mọ́ bí àti bàbà. ewé àtò ni so ewé àtò yìí tí èèyàn bá ní àìsàn ìsétọ̀ tiẹ̀ ó wá dípò tó bá ti ń tọ̀ ìtọ̀ yẹn ẹ̀jẹ̀ díẹ̀ máa ń jáde ńbẹ̀ ṣèṣe ewé àtò ewé oní ìtàkù ni ẹ rí pé igi ẹ̀ tó wà níwọ̀ ìsàlẹ̀ yìí tó bá yá ó máa tík ju eré lọ igi yẹn la máa wá tá bá ti wá sè dáadáa àfikún díẹ̀ sí èèyàn bẹ̀rẹ̀ sí ni máa mú léraléra. igi ẹ̀ gangan lẹ́yìn nílò òun náà ní táǹsọ̀ náà rè ìtàkù ẹ̀ yìí kò ṣe wé yẹn ìtàkù ẹ̀ yìí òun la máa lò. káwọn yẹn lè dá mọ̀ lẹ́sẹ̀ kó wá pé ewé ẹ̀ kó lè dá mọ̀ bó ta mú tàkù ẹ̀ wá wọn ò ní mọ̀ ẹ̀ tó jẹ́ ọ̀njọ́ra wọn but ewé because ẹ rí ewé gbọ́ ẹ jọra wọn ewé tí àwọn Yorùbá sọ ń pa ewé wọ́n máa sọ pé kíláàsì ẹ̀ lélẹ̀ ni nínú kíláàsì ẹ̀ yẹn ẹ wá rí oríṣiríṣi tó wà ń bẹ̀ tó jọra wọn so nínú eré táwọn ewé àtò ewé tó kọ́mọ̀ nílẹ̀ Yorùbá dáadáa ni tí ẹ máa ti rí egbò ẹ̀ kán wá sí pẹ̀lú kọ́ún díẹ̀ pẹ̀lú mídùn ni o pẹ̀lú kọ́ún díẹ̀ so a máa mú léraléra tí wàá di pé ìtọ̀ ò jáde dáadáa ó ti wá di pé èèyàn ti wá bẹ̀rẹ̀ sí tọ̀ ẹ̀jẹ̀ ó máa lò nítorí máa ṣe ni pé ó máa híìlì àwọn egbò tí ẹ̀jẹ̀ gbé jáde yẹn because nítorí méjì jáde ń bẹ̀ kò ń ṣe prostate yẹn gan ló ń sun ẹ̀jẹ̀ jáde o tí wàá ti di cancer because prostate fúnra rẹ̀ ó máa ń padà di cancer tó bá wú púpọ̀ títọ́jú ò bá ba gbogbo ẹni tó bá ti wú lára èèyàn bó jẹ́ pé wo náà ni tó bá ti wá wú tó jẹ́ pé nínú wú yẹn infection tó bá wọnú ẹ̀ so ìṣe kó rọ̀ bíi ewo ń sìn ó ṣe yẹn ó kọ́ le ó yẹ kó rọ̀ ni àwa tú but ewo yẹn bá ti wá le síbẹ̀ tí ò tú jáde tó wá wà bẹ́ẹ̀ kọ́ra agbẹ́mọ́bẹ̀ tó wá gbẹ́mọ́bẹ̀ ó ti di cancer nìyẹn so infection ti wọnú ẹ̀ ó máa di pé ó máa ní láti là nìyẹn tó ti ní cancer growth nínú nìyẹn tó bá ti wá là kúrò tí ó wá pé cancer yóò ti wọnú ara ó ń tọ̀ ní àlàáfíà bẹ́ẹ̀ náà ni prostate náà bó ṣe máa ń wú yẹn tó di ibi ilé ìtọ̀ mo ní àwọn ìtọ̀ téèyàn ò tọ̀ ìtọ̀ yẹn máa fa ìdọ̀tí síbẹ̀ tó bá fa ìdọ̀tí síbẹ̀ á máa grow infection yẹn ó ló máa jẹ́ kí ibẹ̀ ó di cancer so nípa bẹ́ẹ̀ la ṣe research lórí eléyìí nílé iṣẹ́ Holy Peace Herbal Research Center nípa ewé àtò ó dáa púpọ̀ fún ẹni tó bá ní àtàn ìsétọ̀ ẹ̀ṣẹ̀ tí ẹ lè bá ní ewé tó ń wúlò ní ewé ọgbọ́ lélẹ̀ ewé ọgbọ́ yìí antioxidant lòun náà ó dẹ̀ rich ní hemoglobin. ó dàbí pé ẹ ti gbó fún wa rí tẹ́ pé téèyàn bá gbó láàárọ̀ téèyàn fi méèkì gbé mu láàárọ̀. bẹ́ẹ̀ni ó dáa púpọ̀ kí ló fà á ní pé téèyàn bá ní prostate ẹ rí i pé ó wà bẹ̀rẹ̀ sí tọ̀ ẹ̀jẹ̀ ó ń tọ̀ ẹ̀jẹ̀ púpọ̀ nǹkan méjì ló ń tọ̀ jáde àkọ́kọ́ ni pé ó ń tọ̀ ẹ̀jẹ̀ jáde ó dẹ̀ ń tọ̀ nǹkan tó jẹ́ strength lára ẹ̀ ó ń tọ̀ jáde so ewé ọgbọ́ yìí òun náà máa gbó fún mu ewé ọgbọ́ tí wà yín sìn ó ní iṣu nísàlẹ̀ tẹ́ bá wò bá ṣe bó ṣe wà yìí ní tàkù ẹ̀ ó ní iṣu ọgbọ́ àti ewé ọgbọ́ yẹn la máa ṣe papọ̀ tí ó ti yé sìn tó bá ti ṣe méjèèjì yẹn papọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní mú ó máa jẹ́ kí èèyàn yẹn kí kó má ní pé ń lùsẹ̀ jẹ yẹn kó máa dá okun padà sára ẹ̀ á dá okun padà sára ẹ̀ dẹ̀kejì náà ni pé a máa prevent problem tí ó ń ṣe lára yẹn tó pé iṣu yẹn ẹ rí pé àwọn àgbàlagbà gbọ́n púpọ̀ wọ́n ní sáyẹ̀nsì tiwọn iṣu yẹn dàbí prostate yẹn gan ló ṣe rí tó bá wú iṣu jáde ó dàbí prostate ọkùnrin gan ló ṣe rí kí ẹ ti yé sìn so ó dáa púpọ̀ fún pé kéèyàn ó lò ó kó sè é
kó bẹ̀rẹ̀ sí ni máa mú ní gbogbo ìgbà tí a bá ní àìsàn prostate. Ẹ rí i pé a ti sọ nípa ewé ẹ̀bìbísowó, a sọ nípa ewé àtò, a lè sọ nípa ewé ọ̀gbọ́. Ṣé ní mẹ́ta ìsáwá papọ̀ pẹ̀lú gbọ́dọ̀ onítọ̀hún yóò ní àlàáfíà nípa tí a sọ nípa ewé ọ̀gbọ́ yẹn. Then ẹ wá wo tí a mú dání yìí, wọ́n ń pè ní stubborn grass náà àwọn nítorí pé stubborn ìṣẹ́kọ̀tún lélẹ̀ yẹ nítorí pé wọ́n máa fà ó máa ń le mọ́lẹ̀ lẹ̀ wọ́n fi pè ó náà ní stubborn. Ewé gbẹ́gi náà wọ́n pè ó náà ní stubborn grass pé àwọn méjì náà tó máa fà tó máa le mọ́lẹ̀ wọ́n fà ẹwé lè yẹ pé àwọn nílùú òkè wọ́n máa fi ń ṣègbálẹ̀ tó máa ti kójọ báyìí wọ́n máa fi ń gbálẹ̀ inú ilé. So ṣùgbọ́n tí afẹ́kọ̀ọ́ yẹn òṣì kéèyàn mọ̀ nínú ẹni pé oògùn ewé tàmúdá ní analgesic ni fún kí nǹkan máa ròyàn gan. Ṣé tí wọ́n bá ní prostate ara òkúta fi ń tọ́jú ẹ̀rẹ̀ because wọ́n máa ń gbọ́ ríro láti inú. Ìnira máa ń wá láti inú. Ìyẹn lè máa fi rẹ́rìn mi pé ẹlòmíràn tó pé wá kọ́ tiẹ̀ tí rọ́bà bò ń dì kọ́ kí rọ́bà kọ́ fi kátítà sí nítorí pé ara ti ní púpọ̀ jù. Àti tìbọ̀ gan lásán ogun ni fọ́pọ̀. Ogun ni tó bá yọ báyìí ẹni máa ń gbé àkíyè eléyìí tó máa fẹ́ dá padà síbẹ̀ wàhálà ni. So ẹ jẹ́ ká wá ewé ìṣọ́kòtù yìí ká wá ṣe é ní gbogbo ìgbà kí ẹ máa mú bíi tíì. Kí ẹ máa mú bíi tíì. Yóò máa yọ o. Ó máa yọ yes wọ́n máa mú bíi tíì. Ṣé tí ẹ bá mú ìwọ̀n tó jẹ́ ríro níbi prostate yẹn èrúrú rẹ̀ gan ni ló ń pẹ̀lú mí dànù tí ó ti yé sìn ríro ló ń padànù. Tẹ́ni kejì náà ni pé ṣé rí bladder tó wá fẹ̀ because tó wá ti jẹ́ pé àwọn ní ọ̀nà méjì náà ni ìkọ́ àti pé wọ́n á ní bladder enlargement ipe ibi títọ̀ ń dó sí yẹn ìtọ̀ wá fẹ̀ jù kí ló máa ṣe ń tọ̀ ní pé yàtọ̀ sí pé ìtọ̀ ń sé ìtọ̀ yà máa jẹ́ ṣeréṣeré kí ẹ̀ tó mọ́ ó lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kí ló tó mọ ìlú àní ẹ̀mẹfà ló máa ń tọ̀ bó ṣe wá ń tọ̀tọ̀ yẹn ìtọ̀ yẹn lọ́ọ́ máa jílẹ̀ kò ní lè sùn. So níbi àwọn àgbàlagbà wọ́n máa ń lo eléyìí àwa náà wàá rí sáyẹ̀nsì tó rọ̀ mọ́ ìpè sáyẹ̀nsì tó rọ̀ mọ́ ni pé àkọ́kọ́ á díwọ́ ríro yẹn kù èkejì náà ni pé á wá jẹ́ kí bladder yẹn tí ó ti fẹ̀ tó ṣe á jẹ́ kó para mọ́ débi pé ó ń tọ̀hún á lè ní àlàáfíà ìnira yẹn á lè kúrò ńbẹ̀ ìṣiyẹnsìn. So ẹ̀yin tí ẹ jẹ́ olùgbọ́ wa tí ẹ̀ ń kẹ́kọ̀ọ́ nílé iṣẹ́ Holy Peace Herbal Society lọ́dọ̀ Baba Alado ewé tá a mú dání náà pè ní ewé ìṣọ́kòtù ẹ gbìyànjú kẹ́ ẹ kọ́ kalẹ̀ ó wúlò púpọ̀ fún ìnira ara tó máa ń wá láti ibi bladder sí prostate tí ẹ bá ti ṣe é a máa mú ó di mẹ́rin tá a mú wá tó yẹ pé ní tó dájú táwọn ẹ̀dẹ̀ ti dúpẹ́ lórí ẹ̀ tá a fi ń tọ́jú àwọn àìsàn yẹn nìyẹn. Ṣùgbọ́n tó wá ṣe kíní fún àwọn èèyàn ni pé ẹlòmíràn jẹ́ kí àìsàn ó bò ó mọ́lẹ̀ á ti wá wọ̀ òun lára débi pé á ti bọ́ sí stage míì. Stage kan ni pé èèyàn ṣe ń tọ̀ ìtọ̀ ń pín sí méjì stage kan ni pé ìtọ̀ ò ti ẹ̀jẹ̀ dáadáa stage kan ni pé bladder yẹn ti wá di cancer tó wá ti ajẹ́ kó di cancer a máa ṣe oògùn cancer fún tọ̀hún báyìí wá ń tọ́jú cancer yẹn la ṣe máa tọ́jú prostate yẹn tí òfin ni máa dà á láàmú ìwọ tó bá ní kùdìẹ̀kudiẹ lára gbogbo ọkùnrin ló lè ní prostate o kò ń ṣe pé bá pẹ́ ẹnìkan ni ò lè ní o tí a máa ti dó certain age bladder yẹn tí ó yẹ pé ìsúnmọ́bìnrin tiẹ̀ ó ti ń dínkù kò sọ pé kó tó máa ṣẹlẹ̀ ni pé a máa ní enlargement of the prostate a dẹ̀ máa dí ìtọ̀ lọ́wọ́ tó a lè ṣe ń dí ìtọ̀ lọ́wọ́ kò sọgbọ́n a dà kó ṣe ó di cancer tí ò bá tọ́jú ẹ̀ àbí kó di pé èèyàn tẹ̀ lè tọ̀ tó wọn wá fi rọ́bà tọ̀ ẹ má bọ̀ra yín pa ewé àtegbò kájú ẹ̀ ṣé ewé àtegbò yìí ìmọ̀ ni níbi ewé àtegbò Ọlọ́run ti bá wa ṣe àwọn èèyàn ti wá wọ́n ti ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tiwa àwọn náà ti ń kẹ́kọ̀ọ́ a dẹ̀ dúpẹ́ lórí pé a ti gbé débì kan lórí pé a fẹ́ kọ́ nípa ewé àti egbò pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ní sàárẹ̀ tí ò gbógun o. Irú bó ṣe wà ṣé tegbòtegbò ni wọ́n á sè. Tegbòtegbò ni. Irú bó ṣe jẹ́ ètò tí wàá gbẹ yìí gbígbẹ náà ṣe é sè. Ó ṣe é sè gbígbẹ ṣe é sè kò sí nǹkan tó burú náà nítorí pé kí ni kò ń ṣe pé àwa náà a lọ gẹ́ẹ̀tì ẹ̀ àwa ṣàgbẹ̀ sílé nítorí a fẹ́ lọ́jọ́ iwájú tí ò bá ṣàgbẹ̀ bẹ́ẹ̀ yẹn mọ̀ ó lè bàjẹ́ bọ́tà ti dry ẹ̀ báyìí ó ṣe é lò gbogbo everything ó sì pé síbẹ̀. Òrùn kan lè fi gbé o. Àwọ̀ kì í fòrùn gbẹ ewé so a ní àwọn dryer tá a fi ń gbẹ ewé nílé iṣẹ́ wa ó ti ń sìn tí ó dẹ̀ máa fi dry dáadáa fún ìjẹ́ nìyẹn so àdúrà ó gbà àní ṣe àárẹ̀ tó gbóògùn. Ètò wa jẹ́ tatúmọ̀ àtàkùn kọ́kọ́gbọ́n lórí ẹ̀ òun náà ni egbò tí mo mú lọ́wọ́ yìí. Ẹyin o. Púpọ̀ tàbí sọ lẹ́nìí nípa nǹkan tó ń dààmú ọkùnrin púpọ̀ jù ni tó yẹ pé ọkùnrin ní gbogbo ìgbà tí ò bá rí àwọn ẹ̀tọ́ kan ṣe ní ìpele gbélé ayé kí wọ́n ní fi gbélé ayé kó owó jọ síwájú pé nǹkan ọmọkùnrin ní iṣu tó bá lẹ wàhálà ti dé àbó wa lẹ débi pé kò lè tọ̀ náà mọ́ ni àbó lẹ débi pé prostate wa dé ni àbó lẹ débi wípé ó ń tọ̀ ẹ̀jẹ̀ ni ilé ayé á di ìnira fún. Ṣé rí egbò tá a mú dání náà pè ní
egbò àìdán tọrọ. àìdán. egbò àìdán tọrọ. ó ní ilé tá à ń pè ní egbò àìdán tọrọ ni. ṣé rí egbò àìdán tọrọ yìí iṣẹ́ tó ń ṣe ní ara ọkùnrin ó pọ̀. tí èèyàn bá ti wá egbò yìí kó wá ṣa wẹ́wẹ́wẹ́ kó gbìyànjú kó fi káfíńrà pẹlẹbẹ sí kó gbé sílé kó máa mú ní gbogbo ìgbà. tó wáyé pé wọn tó lè à ń fi ọtí tó lè lo ọtí náà ni wọn á fọtí ṣe wọn á fọtí rẹ táwọn fọtí rẹ kí ẹ máa mú ní gbogbo ìgbà láàárọ̀ àti lálẹ́ fún ọkùnrin tó bá ti lè lé ní 35 years ó dáa púpọ̀. kí ni àwọn àǹfààní tó máa ń ṣe ni pé àkọ́kọ́ gbogbo ìpárátá náà máa ń ní kò sẹ́ni tí ò ní jẹ̀díjẹ̀dí lára òótọ́ ni bọ̀ jẹ̀díjẹ̀dí jẹ́ ó jura wọn lọ. ẹlòmíì ní jẹ̀díjẹ̀dí ojú díẹ̀ á máa rìn wìnìwìnìwìnìwìnì sáyẹn ń bọ̀ nìyẹn o nǹkan tó máa pa nǹkan ọmọkùnrin ẹ̀ ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn. ẹlòmíì wà ó máa lóun ní jẹ̀díjẹ̀dí àti gbọ̀nsẹ̀ á máa di wàhálà fún wàhálà ń bọ̀ nìyẹn o nǹkan ọmọkùnrin ẹ̀ tó bá yá á lo Viagra sí tí ò ní ká o. ẹlòmíì wà tó yẹ pé ó ní jẹ̀díjẹ̀dí tó yẹ pé ní gbogbo ìgbà inú rírun ni inú kíkùn ni wórópọ̀ àtọ́ á máa ró. egbò àìdán tọrọ yìí ó dáa púpọ̀. mo fẹ́ kí ẹ̀yin èèyàn mi tẹ́ ń kọ́ ewé àti egbò lọ́dọ̀ bàbá aládò Holy Peace Herbal Research Center táwa nílùú Abẹ́òkúta ẹ lọ kọ́ kalẹ̀ o egbò àìdán tọrọ òun náà mo mú wáyé. ṣé rí egbò yìí a máa ṣá wẹ́wẹ́wẹ́ àwa wá kẹ́ẹ̀gì àá dà sínú kẹ́ẹ̀gì àá mú káfíńrà pẹlẹbẹ tó bá bàa bàjẹ́ tó pé omi la fẹ́ lò àá da omi sí tó bá wà á lómi tó pé ọtí ni ọtí máa ń preserve gan fúnra rẹ̀ àá wá dà sínú kẹ́ẹ̀gì àá fọtí sí i. ó dáa fún péyàn ní jẹ̀díjẹ̀dí kò dẹ̀ ń jẹ́ kí nǹkan ọkùnrin ó kú. nítorí pé tí nǹkan ọmọkùnrin bá kú àìmọye owó lè máa ná sí tí òfin ní wà òkè. ṣùgbọ́n tí ó bá gbìyànjú tó ń nu ilé ní gbogbo ìgbà nǹkan ọmọkùnrin ò ní kú lọ́jọ́ iwájú nítorí pé eléyìí dàbí prevention is better than cure. so èyí tí ẹ̀ ń gbọ́ mi pẹ̀lú gbọ́dọ̀ lọ́nba a ní rí ogun kan gbéyàwó afẹ́lòmí o wọn ò ní gba sáyé lọ́wọ́ wa kán gbé sẹ́ńdì lé wa lọ́wọ́ o. ẹ̀rọ obìnrin mi ní gbogbo ìgbà máa bọ́kọ ẹ̀já ńlé wọ́n bá ní kí ló dé ẹ wá rojọ́ ọ̀ ní fẹ́ rojọ́ kí ló ṣẹlẹ̀ wọn ò ní fẹ́ rojọ́ ọkọ náà ò ní lè sọ̀rọ̀ wá ní pé kò gbọ́rọ̀ ni àmà ní kó mọ kó sọ nǹkan tó ń ṣe mọ ìyàwó ẹ̀ máa ní pé ẹ̀wọ̀n náà mọ ẹbí kò ní lè sọ̀rọ̀. so kápọ̀ mílẹ̀ dùn ń gbẹ o egbò àìdán tọrọ ewé àti egbò tí Ọlọ́run jogún fún wa nílẹ̀ Áfíríkà ní àgàdí Nàìjíríà ó pọ̀ nílẹ̀ Haúsá gan ó wù dáadáa ń bẹ dáadáa gan but ọmọ ti rẹ ẹni kan wá ní pé Haúsá máa ń bóbìnrin sùn gan ara àṣírí tí wọ́n ń lò rè é nítorí pé ewé àti egbò akáràmọ̀jìra lọ tí ẹ máa ní pé ojú àti nǹkan bá ṣeun kó wá lọ máa lo Viagra stroke ló fi ń ṣeré nìyẹn o ojú fífọ́ ló fi ń ṣeré nìyẹn o ewé àti egbò dáa púpọ̀ egbò àìdán tọrọ ẹ gbìyànjú ẹ nílé o ẹ rẹ́ sínú omi ẹ máa mú gbogbo gbà àbí kẹ rẹ́ sínú ọtí kẹ máa mú ní gbogbo gbà fún ọkùnrin pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run wọn ò ní gba n ta fi ń jẹ́ ọkùnrin lọ́wọ́ wa o àdúrà ó gbà o. so àwọn ewé tí a fi mú wá láti kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ní àti iléeṣẹ́ Holy Peace Herbal Research Center tá wà nílùú Abẹ́òkúta. iṣẹ́ tí táwa ń ṣàlàyé yìí kò ń ṣe ọkùnrin nìkan o kò dẹ̀ ń ṣe obìnrin nìkan bó ṣe ń ṣe ọkùnrin ló máa ń ṣe obìnrin papọ̀ ó tún máa ń ṣe ọkùnrin lọ́tọ̀ ó ń ṣe obìnrin lọ́tọ̀. ẹwẹ́ tó ń bẹ lọ́hùn fọ́mọ ń sìn ọkùnrin mi ń bẹ lọ́hùn fọ́mọ á ní ìyàwó òun ló wà alára ìyàwó òun ló wà ó lè mọ̀ para tòun ló wà tí àtọ̀ ẹ̀ bá pé tó kò lè fún obìnrin lóyún. bẹ́ẹ̀ náà lóbìnrin tí ọkùnrin tí àtọ̀ ẹ̀ bá pé dáadáa tí obìnrin fúnra rẹ̀ tí ò bá produce ẹyin tí ò ovulate tó ní bíi PID pelvic infection tó ní cyst àbí tó ní fallopian tube blockages gbogbo eléyìí kò yẹ kóbìnrin ó lóyún ṣé ti yé so ìtọ́jú fún obìnrin náà wà ní oríṣiríṣi. ṣé ẹ̀yin ẹ máa ń tọ́jú àwọn ìsàn yìí pẹ̀lú ewé àtegbò. pẹ̀lú ewé àtegbò tóbìnrin bá ń bẹ lọ́hùn fún ọmọ àgbo ẹ̀ wà a ní àgbo amúnútòrò. ti cyst ti gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ sọ yìí. tí obìnrin bá ní cyst màá fún wọn ní oògùn kan tó máa ní kóbìnrin lọ ṣe. ara tí wọ́n tóbìnrin lè ṣe tó bá yẹ pé ó ní àìsàn cyst òun náà ni kó wá èso bàrà tá a sọ yẹn kó wá ẹ̀pà kún tó wá egbò ṣápó tó wá ẹ̀pà kún egbò ṣápó àti bàrà wọn á ṣe méjèèjì pẹ̀lú omi dùn á máa mú dáadáa ní gbogbo ìgbà ṣèṣin tóbìnrin bá mú dáadáa ní gbogbo ìgbà kó tó ń jẹ́ ìdọ̀tí tó máa ń fa àìsàn sára obìnrin á ṣú dànù á yà dànù á lálàáfíà tóbìnrin bá ní inú gbígbóná ó lè fà kóbìnrin kó má lóyún tóbìnrin bá ní àgbàgbà sọ nípa ẹ̀dà tó bá ní ẹ̀dà àwọn òyìnbó wò pé àkóso tó ń jẹ́ ẹ̀dà but ẹ̀dà wà because ẹni tó bá sùn tó yẹ pé bọ́yẹ bá sùn yẹn spam tó magnet tó máa ń fa spam lọ síbi ilé ọmọ òṣìṣẹ́ bọ́yẹ bá sùn báyìí àtọ̀ yẹn ó dà wálẹ̀ bí ẹ ò lè lóyún wọ́n tó bá ní gbogbo eléyìí ẹ gbìyànjú kẹ́ pè nọ́mbà mi 0802812
1088 láti fún wa ní ìmọ̀ràn àti àlàyé gbogbo àdìsọ́gbẹ̀tọ́ lórí afẹ́fẹ́ torí àsìkò ṣùgbọ́n ẹ má yẹ ká bọ́ra wa pa o. nítorí àwọn eléyìí tó jẹ́ ká ṣe àwọn oògùn jáde ní oríṣiríṣi a ṣe oògùn jáde ní oríṣiríṣi ẹ wo orí tí mo mú lọ́wọ́ yìí ń sìn tá a pè ní òpómúléró àgbo òpómúléró àgbo òpómúléró àgbo ìbàrìbá ni ó dáa fún ọkùnrin nìkan tí ọkùnrin bá jẹ́ ọkùnrin tó pé ó máa ń lẹ ní gbogbo ìgbà eléyìí ń ṣe Viagra o eléyìí ń ṣe drug o ẹ̀rọ ẹ̀mí wọn á sọ pé wọ́n ṣe oògùn ìbílẹ̀ wọ́n lọ kó kẹ́míkà sínú irọ́ o kò rí bẹ́ẹ̀ nílé iṣẹ́ bàbá aládò nítorí pé kí ni ewé àti egbò tá a mọ̀ ń pa ẹ̀ dáadáa ni tá a dẹ̀ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ ìwọ tó bá jẹ́ pé ọkùnrin tó pé ò lè ṣe dáadáa lọ́dọ̀ aya ẹ̀ máa lo àgbo òpómúléró kí ni òpómúléró máa ń ṣe ní ara ó máa jẹ́ kéèyàn ní strength because ẹni tí ò bá ní okun àtagbára kò lè súnmọ́ obìnrin then ẹlẹ́ẹ̀kejì náà ni pé ẹni tó bá ní àwọn àìsàn kan kéékèèké bíi jẹ̀díjẹ̀dí ni o bíi arẹra ni o bíi pé ẹni tó pé ẹ̀jẹ̀ ò flow lọ síbi nǹkan ọmọkùnrin ẹ̀ ni o tàbí nígbà míì brain ẹ̀ tó bá ti rí obìnrin ó máa sákò bẹ́ẹ̀ ni àbó ní ojora láyé ṣe àgbo òpómúléró eléyìí máa jẹ́ kéèyàn lè bóbìnrin ṣe naturally because àwọn oògùn oríṣiríṣi ló ti wà ń gbòòrò tó jẹ́ drug èyí tẹ́lẹ̀ má lò stroke ń bọ̀ nìyẹn àtẹni tó lo àwọn oògùn agbára yìí láti bóbìnrin ṣe tó yẹ pé ṣojú ẹ̀ fọ́ àtẹni tó lè tó bó ṣe ló ní stroke ọmọ ìkéré pàtẹ́ ẹ̀tẹ̀ ló ń tọ̀hún ẹ lo òpómúléró àgbo ìbàrìbá ọkùnrin á wà lákọ ní gbogbo ìgbà ni wàá ní strength wàá ní agbára nǹkan ọmọkùnrin á lè ní ètò tó jẹ́ orí pípé ọ̀tọ̀ ni kó lè tó máa lè sódì ẹlòmíì nǹkan ọmọkùnrin á wá lè débi pé ó máa gánlẹ̀ ó ń gbàbẹ̀ kú á wá di pé ó bóbìnrin ṣe kò wálẹ̀ mọ́ lórí ọ̀rọ̀ prostate à ń sọ lẹ́ẹ̀kan yẹn Aladosin powder lélẹ́yìn láti iléeṣẹ́ bàbá aládò ẹni tó bá rí àìsàn prostate tó bá ní àyíká yín ẹ sọ fún un tó máa lò rè o Aladosin powder láti iléeṣẹ́ bàbá aládò ẹ máa rí rà nílùú London ẹ máa rà ní Amẹ́ríkà ẹ máa rà ní ọ́fíìsì ọ̀dọ̀ wa ní head office wa tó wà ní Nàìjíríà ìyẹn number 4 bàbá aládò close ọpẹ́ olúwa ìta ọ̀sìn tó bá di pé àtitọ́ á di ogun dọdẹ àbí òtọ̀ ó ń jó ẹ àbọ̀ adípọ̀ tí ní kó wá bẹ̀rẹ̀ sí máa lo rọ́bà kó má bàa di káńsà mọ́ ẹ lọ́wọ́ Aladosin oníkẹ́ lò fún àìsàn ìsétọ̀ bẹ́ẹ̀ náà ni àwa la ṣe Oskonto herbal mixture ó wà ní chemist káàkiri Oskonto herbal mixture ó dáa fún obìnrin ó máa ń fọ ìyérí inú kíkùn àbí kí ẹ máa ní jẹ̀díjẹ̀dí ó dáa pọ̀ jù fún Oskonto herbal mixture aṣọ ní capsule ẹ̀ náà jáde gbogbo ẹ̀ ló ti gba NAFDAC ó ti gba òǹtẹ̀ ìjọba àwọn náà la ṣe Lego herbal mixture Lego blood purifier tí yàn bá ní ẹ̀jẹ̀ dídì ó ní arthritis àbí ó wá ní ara yúnyún ní gbogbo ẹ̀ tó bá arthritis wá di infection sí ara tó wá yún Lego herbal purifier ní kó lò ó dáa púpọ̀ fún yàn bá ní àìsàn tó pé wá ń dà láàmú tó pé ara ń jáyàn jẹ ní gbogbo ìgbà àbí àwọn wá rí pé ó wá ń di pé ara ń wú ẹsẹ̀ ń wú wọ́n wá ní pé ó fẹ́ máa ní àìsàn pé ó fẹ́ máa ní kidney ni ẹ lọ Lego herbal mixture ó dáa púpọ̀ jù fún iléeṣẹ́ bàbá aládò àwa la ṣe jáde ó wà ní number 4 bàbá aládò close ọpẹ́ olúwa ìta ọ̀sìn fún àlàyé àbí ìmọ̀ ẹ pè nọ́mbà yìí 08028121088 tàbí 07031002744 ẹ̀yin tí wà ní London ẹ lọ sí Alpha and Omega ní Dusty Market ẹ rí àwọn oògùn ara ń bẹ o ẹ̀yin tí wà ní New York ẹ lọ sọ́dọ̀ Dr. Shuneye ẹ rí oògùn ara ń bẹ ẹ̀yin tí wà ní Indianapolis ẹ lọ sí ọ̀dọ̀ ìyá Oskonto ẹ rí àwọn oògùn ara ń bẹ nọ́mbà wọn náà máa scroll lórí screen báyìí a máa rí àbí kẹ́ ẹ pé ibi fún ara mi bàbá aládò 07031002744 tàbí 08028121088 a tó wá ṣe oògùn tó dáa fún hypertension òun náà ni a pè ní òní yìí ẹ wò aládò therapy ó ti gba òǹtẹ̀ ìjọba NAFDAC approved ni a ṣe nínú capsule tí èèyàn bá ní blood pressure oògùn tó ń polówó ara ẹ̀ ni testimonies ti pọ̀ jù lórí ẹ̀ nípa pé ṣáà máa check bp tó a ti ń lò gbìyànjú kó máa check bp ẹ má yẹ kó lọ́lẹ̀ jù ṣùgbọ́n á control ẹ̀ á wálẹ̀ pàwátá àwọn oògùn tẹ́ mú dání yìí tí mo mú lọ́wọ́ yìí ó dáa fún ẹni tó bá ní àìsàn hypertension ìfúnpá gíga nítorí ìfúnpá tẹ́ ń wò yẹn tí ó bá tọ́jú ẹ̀ dáadáa ó lè fa liver problem ó lè fa kidney problem wọn àní ṣe àárẹ̀ tí ò gbóògùn o. báyọ̀ tó mú lọ́wọ́ yìí Hemotreat ó máa ń tọ́jú ẹ̀jẹ̀ ni ó máa ń boost immune system tó wà nínú ẹ̀jẹ̀ ẹlòmíì àìsàn tó ń ṣe ó ti affect ẹ̀jẹ̀ bí àwọn tó ní àwọn sickle cell anemia àbí àwọn tó ní cancer àbí ẹni tó ti dàgbà tó pé kò sagbára dá mọ́ kó ra oògùn tíì ni Hemotreat blood purifier ni tá bá ti bù díẹ̀ sórí iná tá bá ti sè é ká yọ ká máa mú ó dá pọ̀ ó máa boost ẹ̀jẹ̀
ètò múdání ni wọ́n pè ní ojú ẹ̀dọ̀ kì í fọ́ ní fọ́ lójú o wọ́n tó bá ti ní àìsàn ojú ń dá ẹ láàmú ni o owó bàìbàì ni o orí kurukuru ni o àbó òun wo èèyàn kan dàbí èèyàn méjì ẹ wá ra Holy Root Vision Powder. Orúkọ kíkọ tó wá pe orúkọ ojú ọ̀ndẹ̀ láàmú bọ́ ní cataract ni bọ́ ní glaucoma ni ẹ lo Holy Root Vision Powder ogún bàbá wa ni tí a bá lò ó ń tọ̀ ní fọ́ lójú pẹ̀lú gbọ́dọ̀ yín tẹ̀ ń wò mí ńlé àtẹ̀yìn olóòtú àpẹẹrẹ ní fọ́ lójú o àdúrà ó gbà o. nǹkan tó ń rèé organic organ òye o. Organic organ powder tí a bá ní hepatitis B organic organ powder ó ní kó lò. Organic organ powder tested and confirmed ni ìwọ tí o bá lò padà lọ ṣe test wàá rí pé wàá wà òkè dáadáa. Ẹ rí i pé àwọn kan lò wọ́n ní pé kíní hepatitis àwọn ó ti lọ́lẹ̀ díẹ̀ bọ̀ kò tí ì lọ tán mo ní ò tí ì lò tó ni tó bá lò tó dáadáa á lọ pátá ò ní gbúrò ẹ̀ mọ́ because ó ní level tó fi ń test yẹ wọ́n máa test pé ok percentage báyìí ló wà percentage báyìí wọ́n tó wá kọ́ lo oṣù kan lọ́wọ́ percentage tó wà láwọn ọkọ̀ tó bẹ̀rẹ̀ sí ní lò tó wá bẹ̀rẹ̀ sí ní lò wá tó wá lọ tó wá wà wá rí kó máa dínkù tó wá gbìyànjú wá lè lò fún oṣù mẹ́ta pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run ń tọ̀ wọ́n á dúpẹ́ fọlọ́run lórí ẹ̀. Holy Root organic organ powder òun lélẹ́yìn fún hepatitis B ẹni tó wá jẹ mọ́ liver problem ẹni tó wá jẹ mọ́ organ problem ó dá pọ̀ jù fún ẹ wà òkè dáadáa tí a bá lò ó. A tún ní ẹni abioticin fún infection ẹni infection tó wá ń ṣèyàn ní àgọ́ ara ìtọ̀ ń jó mi ni o mò ń tọ̀ oyún ni o mò ń tọ̀ ẹ̀jẹ̀ ni o abioticin lélẹ́yìn tó jẹ́ oògùn infection fún ẹni infection tó wá ń dà láàmú lára èyí tẹ̀ ń gbọ́ mi lé ẹ má yẹ ká bọ́ra wa pa o àìsàn oríṣiríṣi ló máa ń dà láàmú ẹ wo ìfẹ́yìn tó mo dárúkọ yìí ẹlòmíì tó bá bí ọmọ á ní ọmọ yẹn ní àìsàn kan kò mọ̀ pé àìsàn wà lára òun yẹn òun lòún push sí ara ọmọ yẹn ẹni tó bá bí ni là ń jọ ẹlòmíì á bí ọmọ á ní ọmọ yẹn pé ṣe ló ń tọ̀ títọ̀ ń jó kò mọ̀ pé ìtọ̀ tó ń jó yẹn àtàrà òun ló ti gbé ko ẹlòmíì á bí ọmọ á ní ọmọ tó ń bí yẹn kò lè sọ̀rọ̀ á ní pé kò ṣe dáadáa ohun tó fà á òun náà ni pé àìntí òbí genotype tí wà lára òbí méjèèjì òun ló máa jẹ́ kí ọmọ tí a máa bí so ẹ jẹ́ ká tọ́jú ara wa ẹ wo ọ̀rọ̀ tó máa pín pa tọ́mọ ọba lè sọ̀rọ̀ a ní oògùn tó dájú lórí ẹ̀ tó wá ní autism bí ẹ̀ ní tó bá ní autism a ní àwọn oògùn ọmọ yẹn ò farabalẹ̀ ó ń ṣe wọ́nranwọ́nran ó ń ṣe gìràgìrà àwọn oògùn tó máa lò tára ẹ̀ máa balẹ̀ wà brain ló máa ti gbé ń wá tí a bá ti rí ọmọ ní autism ẹ pè nọ́mbà mi ká fún yín ní àwọn oògùn tẹ́ ẹ máa lò lórí ẹ̀ ẹ rí i pé ọmọ yẹn á bẹ̀rẹ̀ sí ọ̀nà kì í pa òun máa gbogbo lẹ́nu ọmọ yóò máa sọ̀rọ̀ yóò dẹ̀ ní àlàáfíà a tó wá ṣe ìtaṣe ní HPL vein fẹ́ni tó bá ní àìsàn wósẹ̀wósẹ̀ ó ní stroke ni o ọwọ́ ń gbọ̀n ni o ẹsẹ̀ ń gbọ̀n ni o àti ní wàá dogun dọrẹ HPL vein òun ni a máa ní kó tọ̀ wọ́n lò HPL vein sọ pé stroke lè fẹ́ lò fún yóò dà sínú omi ọsàn ẹ̀wẹ́ ni yóò wá owó ẹyọ yóò dà sínú ẹ̀ owó ẹyọ tá a sọ yẹn science prove ẹ̀ pé wà òkè ẹ lọ́wọ́ àwọn ẹdìyẹ tó máa ń sìn náà pè ní broiler tó bá ti ń jẹun tó yẹ pé oúnjẹ tó ń jẹ kò sí calcium nínú ẹ̀ calcium tó ń jáde láti bí àwọn seafoods tó pé àwọn ẹranko tó wà nínú omi ṣẹ́ẹ̀lì wọn tó bá padà lọ fún wọn ẹ̀rí pẹ̀sẹ̀ wọn máa nà dáadáa òun la fi ṣe oògùn yìí tí ẹ bá ní stroke ẹsẹ̀ á nà ó ń tọ̀ wá lálàáfíà pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́wọ́ àní oògùn wọ́sẹ̀wọ́sẹ̀ o àní di sáà ń wọlé o wọn àdẹ̀ ní dárọ̀ o ìwọ tó bá ti rí pé o ní bp tó high àbọ̀wọ̀ ẹ̀ ń gbọ̀n ẹsẹ̀ ń gbọ̀n àbí ọwọ́ ẹ̀ ń káàrán onípajápajá ẹ lo HPL vein pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́wọ́ ó ń tọ̀ wá wà dáadáa àdúrà wọ́n gbà o àwa ní ìtàpè ní sàgbàdéwé òun lélẹ́yìí tí ọkùnrin bá ti pé ó ń dàgbà àfi kó ní eléyìí lọ́wọ́ o torí pé kò tọ́ kí ọkùnrin ó má wà lákọ ní gbogbo ìgbà ẹ wà àlàáfíà ara àìlè rìn àìlè ṣe dáadáa ẹlòmíràn àti pé brain ó wà fẹ́ tiẹ̀ tó yẹ pé tó bá ti ń sọ̀rọ̀ yóò máa gbàgbé tó ń sọ ẹ lọ nu sàgbàdéwé ẹlòmíràn dẹ̀ wà tó yẹ pé gbogbo nínú ẹ̀ máa ń kún kò kí ń fọ inú ẹ lọ sàgbàdéwé ó máa ń jẹ́ kí ọkùnrin ó wà lágbà gbogbo àwọn omi ara tó máa ń dààmú ara àwọn ẹ̀jẹ̀ tó máa ń dààmú ara èèyàn á tọ̀ dànù á yà dànù á bá ìtọ̀ jáde á bá ìgbé jáde èèyàn á dẹ̀ wà dáadáa á ní àlàáfíà. Àwa ní tó ṣiṣẹ́ fún ìtọ̀ ṣúgà tá a pè ní sugarless òun náà ní sugarless therapy fún ìtọ̀ ṣúgà ètò ẹ̀wọ̀n ìlò ọyàn ń lò wọ́n confirm ẹni o tó bá ní ìtọ̀ ṣúgà tó yẹ pé o ò tí ì bẹ̀rẹ̀ sí gba insulin injection eléyìí ó wà òkè dáadáa fún tọ̀ bó tá a bẹ̀rẹ̀ sí ní gba insulin injection ó máa lo eléyìí ó máa fi máa tún ara ẹ̀ ṣe ni because ìdí tó fi gba insulin ni pé pancreas ẹ̀ kò produce insulin mọ́ tọ́jú pancreas yẹn ó weak ni tí wọ́n ti bẹ̀rẹ̀ sí lò á correct yẹ bọ́dọ̀ pé pancreas bá daṣẹ́ lẹ̀ pátápátá eléyìí ni wọ́n fi máa gbéra tá a fi ní àlàáfíà sugarless therapy fún ẹni tó bá ní àìsàn ṣúgà bọ́ tí a máa ní àìsàn ṣúgà àti àìsàn hypertension fún ọkùnrin ó lè pa libido rẹ̀
débi pé kò ní lè kò tẹ̀ níwọ̀n kó tẹ̀ sún obìnrin mọ́ ṣe ti yé sìn ìwọ tó bá ti nírú eléyìí pé nọ́mbà mi àfin tẹ máa lò pẹ̀lú ògbólọ́dọ̀ lọ́nba ayáàdẹ̀wà dáadáa 07031002744 tàbí 08028121088. Then ká sọ nípa ìwúyè ọdún tí a máa ń ṣe lọ́dọọdún. Ní ọdọọdún ẹ ti mọ iléeṣẹ́ Baba Alado a máa ń ṣe ìwúre ní parí ọdún láti on the 16 sí on the 31 tó bá di on the 31 nìyẹn a wá ṣe wẹ̀jẹ̀ mímú fáwọn èèyàn a fi ṣe sàárà. Mo ti sọ rí fáwọn èèyàn nípa àǹfààní tó wà níbi kí a máa ṣe sàárà. Mo sọ fún àwọn èèyàn ní pé àǹfààní tó wà níbi ká ṣe ìwúre àwọn bàbá wa wọ́n máa ń ṣe lọ́dọọdún nígbà táwọn náà wà láyé. Gbogbo àwọn oníbàárà wọn wọ́n á pè wọ́n á gba orúkọ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n á ṣe ìwúre fún wọn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tó wá fi di ọdún tó ń bọ̀ wọ́n á padà wá dúpẹ́ ni. Èyí tá a ṣe lọ́dún tó kọjá àti náà tó forúkọ lẹ̀ tó ń bọ̀ wá dúpẹ́ ní ọdún yìí nípa pé ní tí Ọlọ́run ṣe fún wọn ṣé ààbò ní abẹ́ sọ ni àbí tí wọ́n tán dà láníyàn gbà yẹn pé kéde yóò bọ́ sí fún ó dẹ̀ bọ́ sí fún wọn. Ìwúre ọdún ni àwọn táwọn àbá máa ń lò ń gbà náà ó máa ń jáde lẹ́ẹ̀kan lọ́dún wọ́n wá fi ṣàdúrà fún àwọn tó wá já àwọn èèyàn tiwọn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ba gbogbo oore wa kò ní takó síbi tó dé o níta bá náwó sí yóò máa tó níta bá fẹ́ yóò máa tóra wọn àdúrà òun ló ń gbà o agbára kì í gbà lẹ́yìn ìgbà yẹn ká ṣe sàárà ká dùn àwọn èèyàn nú níbi dídùn àwọn èèyàn nú ẹ rí i pé àdúrà máa ń gbà láti bẹ̀ so ìwọ tí o bá gbọ́ mi tó bá ní àǹfààní sí láti ṣe ìwúre ọdún pẹ̀lú iléeṣẹ́ Baba Alado àbẹ̀yìntẹ́ ṣe láti ọdún tó kọjá ẹ sọ fún wọn tí ò ṣe ń gbà náà ẹ sọ àǹfààní tẹ́ rí ń bẹ̀ fún wọn ipe a dúpẹ́ lórí ẹ̀ àwọn tó ń bọ̀ á dúpẹ́ wọ́n máa wá sí ọ̀dọ̀ wa wọ́n máa ránṣẹ́ wá láti wá dúpẹ́ nípa pé àwọn ṣe ìwúre àdúrà àwọn dẹ́gbà pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ba ọ̀rọ̀ wa ò ní takóso tó dé o ìwọ tí a ti ń jẹ ìwọ tó ti ń mu ìwọ tó ti ń rí náà tó ti ń rí nò ọ̀rọ̀ ò ní dojúrú o gbogbo àwa tí a jọ ń ṣe ilé iṣẹ́ tí ó ń bá wa ṣiṣẹ́ iṣẹ́ tó àwọn tó ń gbóhùn ọ̀rọ̀ wa jáde ọ̀rọ̀ yóò máa ní dojúrú àdúrà wọ́n gbà o yóò dayọ̀ fún wa o bẹ́ẹ̀ ló ṣe máa rí lógo Ọlọ́run ba àdúrà wọ́n gbà o. Àmín. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín Baba Alado bá a ṣègùn olúbàrìbá fún àwọn àlàyé ọ̀rọ̀ tẹ́ ṣe nípa ewé àtegbò àti àwọn oògùn eléyìí tẹ́ ti ṣe pẹ̀lú ìlànà ìgbàlódé pẹ̀lú ìlò ewé àti egbò pọ́nbélé àmọ̀rírì ẹ̀ gan ni títí ìgbà míì tá a tún máa pàdé Ọlákúnlé Fásùgbà ló kọ mi ẹ láǹfààní àti kàn sí Baba Alado àti àwọn ibi tí wọ́n ti ń ta àwọn oògùn wọn káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹ ṣeun. ẹ ṣé olótùú àdúrà ó gbà o. Àmín. Baba Alado ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan Baba Alado gbogbo gànàgànà ara àṣòro àṣìbalẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí Baba Alado fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ Baba Alado fúnra ẹ̀ ó ti dé láti abúlé Alado ìlú olórí méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí Baba Alado. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara. Pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Èmi alága ọ̀dà iléeṣẹ́ Alado Herbal Research Center tí a wà nílùú Abẹ́òkúta mò ń kí gbogbo ẹ̀yin oníbàárà wa pátá pé ọdún tuntun tá a wà yìí o ayọ̀ la máa fi ṣe o. Wo ṣé ká má dára wa gbogbo ògùn kà ń péré ẹ̀ ewé àtegbò pọ́nbélé nìkan ìlà iṣẹ́ o. Ẹ máa pe Baba Alado 08028121088. Dúpẹ́jọ ó yá dúpẹ́jọ. Ọpẹ́ la mú wá o. Ọpẹ́ la mú wá. Ọpẹ́ la mú wá. Àwa dúpẹ́ fọba tó dá wa sí. Ọpẹ́ la mú wá. Ọpẹ́ ìyìn ọpẹ́ ògo ọpẹ́ la mú wá o. Ọba láyé lọ́run o, ìwọ nìkan ṣáá lọ́pẹ́ yẹ o. Ọpẹ́ la mú wá. Olóore mi o, aláàánú mi o, mo wá dúpẹ́ òwòrì rẹ̀. Ọpẹ́ la mú wá. Máàkì o máàkì o máàkì o máàkì. January, February, March, Jamaki. April, May, June, Mayo. July, August, September, àti kí. October, November, December, káfí
ṣe pọ̀nmọ́ ló ká bó jẹ́jà tàbí tọ́kì bọ́dún tuntun bá wọlé oníṣe tàwa lọ́gbẹ̀ wọn. àní bó bá ṣe pọ̀nmọ́ ló ká bó bá ṣe pọ̀nmọ́ ló ká bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tàwa lórí àìsàn o. ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa dádì mẹ́mí brọ́dá sisters máa ronú mọ́. àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. bó ní kòrò ọ̀la máa dùn máa kí o máa kí. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. irọ́ ni. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. figagbága. pẹ́pẹ́ fúru mọ́tò ìwọ lọ tó ìwọ lọ sí wọ́n ń bọ́ sọ òkú nígbà ẹ̀gà tó ń yọ ikú pa á bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o wọn ara rẹ̀. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀gbù ní mọ́tò. ọlọ́kadà gbéyọ́ lọ́tún gbéyọ́ lọ́sì ó gbẹ̀yìn yó. pẹ́pẹ́ fúru ọlọ́kadà ó la mọ́tò dáadáa. eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. figagbága. ẹ̀bùn lórí gbọ́gbá gidi ẹ̀bùn lọ́rọ̀ sísọ fún mi. ẹ̀bùn lórí gbọ́gbá gidi ẹ̀bùn lọ́rọ̀ sísọ fún mi. mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì MC Man bàbá mo jẹ́. wá ṣùgbọ́n mọ́ mi o. ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń dẹ́rìn kúṣùnú. tí mo fi ń